Ẹ̀yin òbí, ibo làwọn ọmọ yín wà báyìí? Kí ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́? Àwọn wo ni wọ́n ń bá rìn? Àwọn wo ni wọ́n ń bá ṣe? Àwọn ìbéèrè tó yẹ kábíyamọ gidi máa béèrè lọ́wọ́ ara ẹ̀ ni. Pé ǹjẹ́ mo mọ nǹkan táwọn ọmọ yìí jẹ láàárọ̀? Ǹjẹ́ mo mọ nǹkan tí wọ́n jẹ lọ́sàn-án? Ǹjẹ́ mo mọ nǹkan tí wọ́n ó jẹ lálẹ́? Ẹlòmíì á jẹ ọmọ jùúlẹ̀ látàárọ̀, á fi sílẹ̀ ó dalẹ́ kó tó wá gbé. Àwọn kan á tiẹ̀ ló ṣe bó ti gbọ́n. Wọ́n á rán lọ sílé ìwé láàárọ̀, wọ́n á tún sanwó lẹ́sìn fún nírọ̀lẹ́. Gbogbo ẹ̀ kọ́ mọ́ ṣàmọ́ fi wálé lọ́sàn-án. Ẹ̀yin abiyamọ, ṣé báyìí náà ṣe tọ́ ẹ̀yin? Ṣé bẹ́ẹ̀ yẹn lẹ̀yin ṣe dàgbà? Tí ò sí àbójútó rárá. Olùkọ́ ló wá di òbí. Àwọn alágbàtọ́ wá di ẹni tó ń mójútó ọmọ. Mélòó ni wọ́n fẹ́ mójútó? Mélòó ni wọ́n fẹ́ bá yín tọ́jú? Nígbà tẹ́ni tó lọ́mọ gan òwò ẹ̀yìn, kí ni kálágbàtọ́ ó ṣe? Gbogbo àwọn nǹkan burúkú míì ìta lọmọ ó ti kọ́. Torí pé ẹgbẹ́kẹ́gbẹ́ á máa bà wá rere jẹ́. Ọmọ tí ò bá sì rẹ́ni gidi tẹ̀lé, èèyàn burúkú náà ló máa tẹ̀lé. Tó bá dẹ̀ ti tẹ̀lé èèyàn burúkú, ẹ jọ̀ọ́ kí ló ṣe fẹ́ padà lẹ́yìn wọn? Nígbà tí ò bá rẹ́ni tọ́ sọ́nà pé nǹkan tó ń ṣe yìí o kò dáa. Ẹlòmíì ọmọ á gbé báàgì délé, kò ní wo báàgì ẹ̀. Gbogbo ẹrù ẹlẹ́rù, gbogbo nǹkan oníǹkan tó wà nínú báàgì ọmọ yìí, òyà ò ní rí, bàbá ò ní mọ̀. Wọ́n á ní ó ti rẹ̀ wá, gbogbo wa bá kàn délé la lọ sùn. Ẹkún ọ̀la leléyìí o. Torí ọmọ tí a bá bójútó láti kékeré, wàhálà ni tó bá dọjọ́ ọ̀la. Yorùbá ní kékeré láti ń pẹ̀ka àrókò. Torí tó bá dàgbà kó máa lọ máa gbẹbọ. Àwọn èèyàn míì wọ́n á fi ọmọ tàfàlà, wọ́n á ṣọmọ bó ṣe wù wọ́n. Ọmọ á wá dàgbà, á wá ya ẹhànnà, á ya yàkuyà sí gboro. Nígbà tí ò sẹ́ni tó ń bójútó, á kàn máa rìn kiri gbéregbère. Ẹlòmíì á róyún he tó bá jóbìnrin. Ẹlòmíì á bọ́ síbi tí wọ́n á ti ba ti ẹ̀ jẹ́ pẹ̀lú òògùn tàbí pẹ̀lú àwọn ọkùnrin oríṣiríṣi tó ń ṣe oríṣiríṣi kiri ìgboro. Mélòó la fẹ́ sọ? Gbogbo wa la dẹ̀ ń gbọ́, etí gbogbo wa ń kún. Síbẹ̀ eléyìí ò ní káwọn èèyàn míì kan dúró tàbí kán ti ẹ̀ mójútó ọmọ. Ẹlòmíì á sanwó fọ́lọ́kadà, á ní ẹ gbọ́mọ mi lọ láàárọ̀. Tó bá ti dọ̀sán ẹ tún gbé bọ̀. Tó bá ti dalẹ́ ẹ gbé bọ̀. Ìtàn sọ fún wa ọlọ́kadà kan nílùú Òṣogbo tó máa ń lọ gbọ́mọ láti ilé ìwé. Ọmọbìnrin lọmọ yìí. Nígbà tó gbé ọmọ yìí fún bí ọdún kan, ọmọ yìí ti wá pé bí ọmọ ọdún mẹ́jọ. Nígbà tó ọmọ pé ọmọ ọdún mẹ́jọ, tó bá ti gbé lọ́sàn-án, ó mọ̀ pé ìyá rẹ̀ ò kúkú sí nílé. A gbé lọ lé ara ẹ̀, a ṣọmọ bó ṣe wù ú, a lo gbogbo ara ẹ̀ bó ṣe wù ú. Ó bẹ̀rẹ̀ títí ìgbà tó fi máa ṣe lọ́dún méjì, ó ti mọ́ ọmọ lára. Ìgbà tó ọmọ máa fi dàgbà, ọmọ náà wá bẹ̀rẹ̀ sí ṣèṣekúṣe. Nígbà tó ọmọ máa fi pé bí ọmọ ogún ọdún, ẹ̀pà ò bóró mọ́. Ọmọ wá di ẹni tí ò lè ṣe láìrọ́kùnrin. Ọmọ wá di ẹni tí ò lè rìn láìlọ́kùnrin. Gbogbo nǹkan ara rẹ̀ ti wá dìdàkudà. Àìsàn oríṣiríṣi ló wá ń kó káàkiri. Nítorí pé kí ni? Kì í kúkú gbowó, ọ̀fẹ́ ló fẹ́ fi kán máa bá òun ṣe. Nítorí wípé ó rọ̀ lọ́rùn, ó ti dùn mọ́, kò mọ̀ pé kò dáa, kò kúkú mọ̀ láì dáa, kò sẹ́ni tó bá sọ pé má ṣe. Fún ìdí èyí, òun náà tẹra mọ́ títí ó fi kárùn kò gbóògùn. Ìgbà tó kárùn kò gbóògùn, tí ó wá ń ṣàìsàn làwọn òbí ẹ̀ wá gbé lọ ilé ìwòsàn. Pé ẹ jọ̀ọ́ kí ló ń ṣọmọ wa? Àwọn ará ilé ìwòsàn wá sọ fún wọn pé àyẹ̀wò táwọn ṣe, ọmọ yín ti kárùn kò gbóògùn. Báyìí lọ ayé ọmọ yìí mọ̀ bàjẹ́ o. Ó wá di ẹni tó ṣe wípé ó gbọ́dọ̀ máa lo òògùn lójoojúmọ́ kí ẹ̀mí ẹ̀ fi lè gùn díẹ̀. Torí pé wọn ò kúkú tí ì rí òògùn fún àìsàn. Àwọn òbí wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹ̀ka. Ẹ jọ̀wọ́ ṣé ìsìn ló yẹ kán jẹ̀ka? Ìgbà tó yẹ kán ti bójútó ọmọ tí ọlọ́kadà gan wọn ò lè rí mú mọ́. Ọ̀nà ti jìn, ọjọ́ ti pẹ́, ọmọ gan ti lẹ́yìn ọlọ́kadà àìmọye àwọn tán tún ti ṣe nǹkan síbẹ̀. Oríṣiríṣi tájọ́ aráyé ń ríre o. Fún ìdí èyí, ẹ̀yin èèyàn ẹ bójútó ọmọ yín. Kò jẹ́ mọ̀ràn tèmi ní. Ẹ ṣé o. Kọ́lọ́run bá wa kẹ́ àwọn ọmọ. Kọ́lọ́run sì fún gbogbo wa lọ́mọ tọ́.